mo ti sọ pé mi fẹ́ dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí mọ́, mi fẹ́ sọ sí mọ́, but Alébíoṣù ló fẹ́ jẹ́ kí n sọ sí. Alébíoṣù náà wá jáde síta, kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tó, ó ṣàsọ gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ yẹn. Ó wá ní ìdí kan tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tẹ́ bá rántí ní táìmù tí Alébíoṣù kó tó di pé ó lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel kó tó lọ tọrọ owó lọ́wọ́ Àgbàlá Gabriel yẹn, kó tó ní kán gbé òun náà síta. Alébíoṣù ti lọ sọ́dọ̀ àwọn atúmọ̀ àlá. Tẹ́ bá rántí ó ṣe fídíò yẹn gbà yẹn pé òun lọ sọ́dọ̀ àwọn atúmọ̀ àlá. Àwọn náà dẹ̀ pé àwọn náà kọ́kọ́ pe òun, àwọn náà kọ́kọ́ rí òun tó pe òun pé kóun wá òun fẹ́ bless òun. Pé at the end of the day àwọn atúmọ̀ àlá wá fóun ní bóyá 200,000 naira. Pé after àgbà yẹn gbogbo owó tóun pa, gbogbo owó tó bá ń gbà, àwọn atúmọ̀ àlá ò fóun ní kankan nú ẹ̀. So irú Alébíoṣù náà lẹ́nu tó fi ń sọ̀rọ̀ pé èèyàn kan wá síta láti wá fi ẹ̀hónú ẹ̀ hàn. Àwọn celebrity yìí tí nǹkan bá dẹ̀ ń ṣe wọ́n, ẹ̀yin èèyàn ẹ bẹ̀rẹ̀ sí ní kówó yín fún wọn. Mọ ogun tó ti dá sínú ayé ara wọn, mọ bí tó ti fokó kàn dé, mọ bí tó ti fẹnu kàn dé, mọ bí tó ti bá ayé aláyé jẹ́ dé. Ọmọ wà bó ṣe wà yẹn, wọ́n ń gbé káàkiri ó ná tọ̀tọ̀tọ̀tọ̀, ọwọ́ ò ṣe gbé ẹsẹ̀ ò ṣe gbé lẹ́yìn pé ó lè sọ̀rọ̀ nìkan. Wọ́n wá gbàdúrà owó yẹn fún pé kó fi ṣe surgery, owó yẹn ò dẹ̀ tí ì pé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní manipulate ẹ̀ láti gba owó ráìsì, owó pákí, owó kinní kan, owó igbá, owó ilé, wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ ọmọ yẹn títí tó fẹ́ gba gbogbo owó yẹn tán. Kí ni ọ̀pù tán fún ọmọ yẹn? Ọ̀pù tán fún ni pé tó bá lè kú kó kú, àwọn tó kù wá máa ṣayé wọn o, àbí? Ẹ wá fẹ́ kọ́mọ yẹn sọ̀rọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ tí àwọn atúmọ̀ àlá ṣerú ẹ̀ fún ìwà Alébíoṣù, o lè wá síta láti wá sọ̀rọ̀. Ó wá sọ wípé orí program kan náà tó lọ níjọ́ ní tó bá rẹ́ni rán ẹ ní Canada, bó ṣe wáyé ò ní mọ́tò. Ìwà owó ò lè jẹ́ kó ní mọ́tò náà. Ìwà burúkú tẹ̀ ń wò lè jẹ́ kẹ́ni kan tó dáa, torí ẹ̀ dáa, inú yóò dáa. Most of ẹ̀yin celebrity, gbogbo àwọn tó ń hẹ̀lì yín, inú yín ò dáa sí wọn. Ẹ fẹ́ kí ilé ayé ní kókó jẹ́ ti yín. Kí ló dé tí wọ́n wá fi ẹ̀hónú ẹ̀ hàn lọ́jọ́ tí àwọn atúmọ̀ àlá ṣerú ẹ̀ fún ẹ? Ìbéèrè mi nìyẹn. Ọjọ́ táwọn atúmọ̀ àlá ṣerú ẹ̀ fún ẹ, kí ló dé tó wá fi ẹ̀hónú ẹ̀ hàn? Ẹ̀yin ìka dédé yìí, ẹ̀yin ìka ẹni bí tó jẹ́ wípé nǹkan tẹ́ ń practice lórí nínú film industry tẹ́lẹ̀ ń ṣe, Nollywood alábà tẹ́lẹ̀ ń ṣe, practice ẹ̀ níta gbangba káwọn èèyàn rí pé èèyàn gidi ni yín. Gbogbo nǹkan tẹ́ ń kọ́ wa kò sí ìtẹ́ ń ṣe nú ẹ̀, ẹni bí ni yín. Ìwọ náà tún lẹ́nu láti wá máa sọ̀rọ̀. Ọjọ́ táwọn atúmọ̀ àlá ta ló kọwọ́ bẹ́ẹ̀ lẹ́nu tó fi wá sọ̀rọ̀ síta tó ní wọ́n fún ẹ lówó kọ̀ọ̀kan àbúrò pa àgbàgbé ni. Àgbàgbé àwa ta ní mẹ́mórì àgbàgbé. Ẹ bá mi share fídíò yìí kórí. Ẹ má gbàgbé mò ń ra góòdì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ta góòdì yín fún mi. In any condition tó bá wà máa ra lówó gidi lọ́wọ́ yín, máa dẹ̀ fún yín ní cash. Ẹ ṣé ó dàbọ̀. Ẹ bá mi share fídíò yìí.